Sunni Shia crisis springs southwest Nigeria. Sunni versus Shia ó ń rúgbó bọ̀. ló fi jẹ́ pé ń bá bú ọ̀sà àbí tí ọ bàjẹ́ wàlúwà bí wọ́n ń da fún àtikọ́ túbá. ó ti bàjẹ́ lẹ̀. tí ẹ ti bàjẹ́ ni tó bá ń sọ gbogbo ẹni tí bá ń tún bá jẹ lẹ́sẹ̀ lẹ́mìí pé àáfà wa mà ní kíní kan mà ní tí ẹ náà bàjẹ́ mọ́. ẹ jẹ́ torí ọlọ́run ẹ jẹ́ ń bú mùdírù lórí pé wọ́n bú sàmì ayé yìí máa bàjẹ́ ni. èyí tá a bá sì jọ pàdé ara wa níta tá a bá ríra wa tá a bá pàdé ara wa á jọ bá yí ara wa jẹ́ tọ́lọ́pọ̀ jọ kó wa kó mẹ́. ó yẹ kí gbogbo mùsùlùmí gbogbo sàábé tí wọ́n bá fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam kí dààmú bá wọn lóòótọ́. kí ìdààmú kó bá wọn tí wọn ní lójútu ara wọn pàápàá. sallallahu alaihi wasallam. irú ìdààmú yẹn ló bá a lè irú ìdààmú yẹn àdálì àti Fatima irú ìdààmú yẹn ló bá wọn. kò bá Abubakar kò bá Umar. ẹ ti fẹ́ kí o níbi tí o dá sàhábà Nábì. ẹ̀rọ ìjàmbá tó a ní ní yàrá fi rí àgọ́fà ẹgbẹ́ òwe dọ́kọ̀. yàrá tó a ní ní yàrá fi rí àgọ́fà. tó fẹ́ràn wọn sẹ́lẹ̀ ẹ̀yẹ bẹ́ẹ̀ dákú ẹ bá kẹ́ ọ níbi tí o dá. ẹ ti fẹ́ kí o níbi tí o dá bẹ́ẹ̀ bá kí o níbi tí o dá kò ní pàdé ọlọ́ọ̀ dáadáa. ẹ bá kí o níbi tí o dá àwọn tá a tó ká sọ àlẹ́ wù wọn àwọn tó kọ́ kalẹ̀ kí wọ́n rìgírẹ́tì ẹ̀. mani aha bẹ́sọ̀ ha báyìí Mustapha Falawo. má jà kí o níbi tí o dá jẹ́wọ́ bá ti wáyé nínú táwọn kọ̀ọ̀tà tí ó kọ́ àdéhùn bàbá rẹ̀. bàbá àpò yín mu tí wọ́n yí mọ́lẹ̀. Jannatu adni. kọ́tà bàbá rẹ̀ tó ní máa ń tẹ̀yà o. bàbá ntọ́tọ́ kù tí kúta àti máa kọ ọ̀rọ̀ òkú pé báyìí ló kù sí ta ló kọ́ ní pé bàbá àwọn kù yá ń pa. ntọ́fẹ̀lẹ̀ ń wá tá a fà sí òbí wa pamọ́ ẹ̀ tó àṣírí sáadé. ẹni bí tọrọ yìí ń lọ ẹ̀wọ̀n pa àbára nílùú lọrin sí látọ̀rí àbára ìmọ̀mọ́ àgbà kò sí ìdọ́wọ́ bẹnu mọ́ báyìí lẹ́yìn yòókù bá lè máa dọ́wọ́ bẹnu mi ò ní dọ́wọ́ bẹnu ọlọ́ látọ̀rí bàbá ìmọ̀mọ́ àgbà àti ń pẹ́ sọ láti yóò ní àmà ńlá amálẹ̀ nísìn á pè wọ́n síbi ká pè wọ́n sí nítorí kí wọ́n ṣe tí wọ́n bá ṣe á pariwo wọn síta mi ní sọ bẹ́ẹ̀. lórí ẹsẹ̀ náà ju anybody lọ màmá ká ẹsẹ̀ náà ju àáfà kan lọ ká inú mi ká a pè yín lẹ́yìn kò ká da akọrin sáyé látọ̀rí tiwọn àfi àti council of wúlò àmà gbogbo wọn tánà bò sí. sẹ́yìn náà ń sàyẹn irú nǹkan tó ṣe dánwó ẹ̀ nínú Islam sóun ló yẹ ká wó sàárè ẹ̀ ká dẹ̀ parẹ́ kó má lórí pamọ́. sàárè Khadija dóòrù Khadija nínú Islam tọ́já sí pé kò ṣeé fojú kéré in lam yakun bika ghadabun alayya fala ubali. irú bẹ́ẹ̀ tá nàbí rí nítorí pé kò ní sanadi kò ní himaya tẹwa múrú ilé ẹni bẹ́ẹ̀ láti sàárè ẹtẹ wò wàláì èèyàn kú pápátá ni wọn. àwọn wọn sọ̀rọ̀ yìí ìkànnù àwọn afáṣíà ló sọ kalẹ̀ nínú tírà
Now, Mudiru, wallahi kan yolodo kale ni ba. So oni odori kodo ba ni bi oro mako sin kan kanu en kan to fa makani. Now, any Muhammad ibn Abdullah rahimahullah. Eso ipe ìpínlẹ̀ rẹ̀ náà ni ẹnìkan tó ń pè ní Lawrence of Arabia. Igbe káwọn èèyàn lọ ṣe kíni kan lọ wádìí. Ẹ̀yin olódò gan. Ṣé nítorí pé ẹ mọ̀ wọn kan èyí aláìmọ̀ kan Mustaqim Billah tó ń jáná sí fún Mudiru tí ń jájàkújà kálọ̀bẹ̀ ẹ̀dá mọ̀jẹ̀ kó padà já onú ìjà àdámà bó ṣe ń ṣe tó ń tẹ̀lé Mudiru pẹ̀lú àìmọ̀ kan àti orí fífọ́ yìí. Pé tí àwọn ẹ̀kọ́ máa ká báyìí kó máa sọ pé àwọn Umaru àwọn Abakari àwọn lágbájá àwọn náà asinẹ́tì lágbájá lórí social media. Bẹ́ẹ̀ mo tún mọ̀ ọ́ tẹ́ sọ. Ó ní àpẹẹrẹ bàtúmọ̀ ọ̀tọ́ ń jáde lẹ́nu yín tẹ́ ń sọ. Ẹ kàn ń rò pé ń púrúfù kéwú. Ẹ kàn ń rò pé ń púrúfù kéwú. Ẹ ń fi ìbàjẹ́ rinlẹ̀ ní o. Ẹ ń fi ìbàjẹ́ rinlẹ̀ ní ẹ̀. Wọ́n láì láti. Ọ̀bá àbúrò pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Kẹ́mọ́ sọ fún wa pé àwọn kankan náà pa ẹni. Ó dẹ̀ tún sọ bí pé wà yìí sọ̀kalẹ̀ fún. Ó dẹ̀ tún sọ bí ẹ̀ pé wà yìí sọ̀kalẹ̀ fún bí ẹ̀ pọ́jú ẹ̀ ló ti rí. Àwọn nápa kìnnìkan. Àwọn nápa nábì. Wọ́n assassinate àti kí wọ́n bàbá yẹn ó bọ̀rọ̀ báyìí. Ó bọ̀rọ̀ báyìí. Wọ́n ní kí eléyìí sọ fún kọ́ bá lọ fún ìmọ̀ kí iPhone náà lọ fún kọ́ bẹ́ẹ̀ lọ àmọ́lẹ̀. Ìgbọ́rọ̀ yìí. Bọ́ gbọ́gbọ́ ẹ̀ yìí. Síbẹ̀ ni sísọ Muslim yẹn ó yà nìṣó náà àmà. Yàtí fi akhiri zamani kò mú. Àlẹ́bí tó bá di ọwọ́ gbẹ̀yìn ayé àwọn nǹkan kọ́ọ̀mù àwọn ìjọ kan wọ́n dìde. Udasa wulẹ̀ sinẹ́ẹ̀nì. Ọmọ kéékèèké ni wọ́n. Yakuluna min qawli khayril bariyya. Wọ́n máa sọ̀rọ̀ ànẹ́bì lẹ́nu wípé súnnà làwọn ń tẹ̀lé. La yujawizu imanuhum hanajirahum. Ìmánì wọn ò tayọ gògóńgò wọn báyìí. Ìmánì wọn ò débi kankan. Wọ́n sì máa pe ìmánì mọ́ra wọn. Àwa ilá alùsùnnà, àwa ilá alùjàmáà, àwa ilé sàlàfíyà, àwa ilá tẹ̀lé ànẹ́bì. Àdìsí ni àdìsí yẹn wọn àmà àdìsí kankan. Fa'ainama laqitumuhum faqtuluhum. Ànábì ní gbogbo ibi tẹ́ bá ti bá wọn pàdé tẹ́ ẹ bá rí wọn pa ẹ bá wọn jà tààrà. Ìjà yẹn làwọn ń bá wa jà yìí là ń bá yín jà yìí. Ègbèsẹ́ ẹ̀yin kọ́ lẹ fẹ́ fi ẹ̀sìn yé wa. Fa'inna qatlahum ajrun liman qatalahum yawmal qiyamah. Ẹni wá bá wọn jà yóò gba ẹ̀san jọ gbèdé àlùkìyámà. Kódà tó bá rí wọn pa. Ìyẹn la ní pé kíjọba múra kó pa wọn dáadáa. Ìyẹn ń jájá lánàá. Ó sì pàpà jálò. Ẹ sọ fún bó ti di kéde báyìí. Ó ti dẹ́lẹ́dẹ́. Bẹ́ẹ̀ ni ó ti dẹ́lẹ́dẹ́ báyìí. A ní ajá ń bẹ lágége lánàá. Ṣùgbọ́n lónìí báyìí ń bẹ lágége báyìí. Ẹlẹ́dẹ̀ ń bẹ lágége. Gba ẹ̀sìn wọn tán máa ń gbà yẹn lórí ashhadu anna Ababakar wa Umara wa Uthmana wa Hafsata wa Aishata kufar fi nnar. Ẹni wọn fẹ́ gbẹ̀sìn sí à ìdí òfin wọlé nìyẹn. أشهد أن أبا بكر وعمر وعثمان وعائشة وحفصة في النار أبرأ إلى الله وإلى رسوله من أبي بكر وعمر وعثمان وعائشة وحفصة لعنة الله عليه. صلوا على محمد وآله. Wọ́n dẹ̀ ń sọ tí gbogbo ayé ń gbọ́ wọn fi pamọ́ ìpè sọ pé mo jẹ́rìí ìpè Ọlọ́run òun lọ́ba tí a máa sìn Ànábì ní òjíṣẹ́ rẹ̀ èyí tí ó fi lé òun náà ní pé mo jẹ́rìí sọ bẹ́ẹ̀ pé mo jẹ́rìí ìpè Abubakar Umar Uthman kèfèrí ni wọ́n ọmọ náà ni wọ́n tí wọ́n náà ti mọ̀ pé èyí tó wá gbé dé Agége yẹn orí ibùsàn ni orí burúkú sàn án. Ọ̀rọ̀ mi sẹ́yìn mùsùlùmí Yorùbá. Ẹ bá ní wá nǹkan ṣe sí. ẹ̀yin náà wá nǹkan ṣe sí ẹ̀yin olùmọ̀. Kó tó bu yóò bu o. Yóò bu o. Ìgbà yóò sì ní ká. ẹ máa gbọ́ ọ kẹ́lẹ́ mọ̀ pé
wọ́n á ti sọ àsọtẹ́lẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o, ṣùgbọ́n kí ni àwọn kan kọ̀ ya ilé ti lápá nínú wa ni. Ẹ máa gbọ́ o, Quran chapter 3 verse 103, hold fast together to the rope of Allah. Gbogbo yín ẹ di okùn Ọlọ́run ọba yín mú, ẹ má jẹ́ kó jábọ́ lọ́wọ́ yín. And be not divided, ẹ má pinra yín yẹlẹyẹlẹ. Sunni ni mí, Shia ni mí, wọ́n wá wó láwà nìyẹn, ẹ ti wá dá wọn mọ̀ pé Shia lélẹ́yìí o, ẹ ti dá wọn mọ̀ pé alùsùnà lélẹ̀, àwọn alùsùnà yẹn tẹ̀ rí, àwọn tẹ̀ máa gbórúkọ yẹn sórí níbi pé kò sí nǹkan. Wọ́n á gbórúkọ yẹn sórí bí kà sí nǹkan ni. Ọlọ́run ní pé hold fast together to the rope of Allah. Gbogbo yín sẹ́ ẹ má pinra yín yẹlẹyẹlẹ, ẹ di okùn Allah mú. And be not divided, ẹ ṣera yín ní ọ̀kan. Remember the blessing that Allah bestowed upon you. Ẹ rántí ìdẹ̀ra tí Ọlọ́run bá ṣe lé yín lórí. You were once enemies, then he brought your heart together. Ọ̀tá mà lẹ jẹ́ síra yín tẹ́lẹ̀. Ẹ rántí ayé ìjà ìlíyà báwọn Arabia bọ́ ṣe ń para wọn, ṣùgbọ́n tó bá ti wà nú ẹ̀jẹ̀, ẹni tí ò bá ti ní ìwà ọmọlúwàbí lára. Ṣé pé àwa nílẹ̀ Yorùbá ń sìn, ó tẹ̀ jẹ́ wípé kí ni àgbà wá yìí látọ̀dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ìwà ọmọlúwàbí wa kò ń jẹ́ ká máa wọnú ogun anyhow, kò ń jẹ́ ká máa dá ogun sílẹ̀ anyhow. Ṣùgbọ́n àwọn lágbáwá Ọlọ́run sọ fún wa ní ìgbà wípé kí ni ìwà kó máa para wọn ó wà lára wọn tẹ́lẹ̀, kó máa ṣọ̀tá ara wọn ó wà lára wọn tẹ́lẹ̀. Lẹ́yìn ìgbà tí wáyé tí wá sọ̀kalẹ̀ sí fún wọn, tí Ànábì Muhammad tó wá ṣẹ̀mí láàrin wọn, wọ́n tó wá padà síbi ẹbí wọn. Òun nìkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ Shia àti Sunni yìí. Ọlọ́run ní you were once enemies, ọ̀tá lẹ jẹ́ tẹ́lẹ̀ o, then he brought your heart together. Àwa mú yín papọ̀, a kó yín papọ̀, so that through his blessings, so that nípa àánú ẹ̀, nípa pé a fún yín ní Quran, nípa wípé a ṣe yín mùsùlùmí, you became brothers, ẹ wá dọmọ ìyá. Ẹ dọmọ ìyá lójú ayé Ànábì Muhammad wa lọ tán, ẹ wá tún tú ayé ká. Ṣé ti pé inú ẹ̀jẹ̀ wọn ló wà, wọ́n tó wá jẹ́ ọmọ olójú Yorùbá tó yẹ pé wọ́n kọlà fún ẹ, ọmọlúwàbí Yorùbá ni wọ́n bá wọn ń bọ̀bọ̀ jáwòrà. O ò mọ tó ń ṣe. So that through his blessings you become brothers. You were on the brink of a pit of fire and he delivered you from it. Nígbà ayé ìjà ìlíyà tẹ́ ẹ̀ dá nǹkan kan mọ̀, tẹ́ ẹ̀ ń ṣe bó ṣe wù yín, tẹ́ ẹ̀ ń ṣe ranù, tẹ́ ẹ̀ ń ṣòṣì àti ranù, tẹ́ ẹ̀ ń para yín pàkúpà. Ẹgbẹ́ iná lẹwà, bèbè iná lẹwà, kó tó di pé àwa Ọlọ́run kékeré á gbà yín lọ́wọ́ ẹ̀. Ìbẹ̀rẹ̀ bèbè náà ẹ̀ á fẹ́ padà sí. Ló fi wá di wípé ṣí àwa lọ ń ká Sunni mọ́nú mọ́ṣáláṣí, ó ń pa mọ́nú mọ́ṣáláṣí. Alùsùnà wal Jamaa, Sàlàfíyà, Wàhábíyà, ó wá ń lọ sínú mọ́ṣáláṣí, ó lọ ń bá Shia níbẹ̀, ó lọ ń pamọ́ bẹ̀. Ẹ ti padà sí ibi ẹbí yín, ẹ ti padà sí ẹgbẹ́ iná tá a ti deliver yín kúrò tẹ́lẹ̀, ẹ ti padà sí díẹ̀. Òun lọ́lọ́run sọ fún wa níbi báyìí wípé kí ni you were on the brink of a pit of fire. Ẹ̀yin ọmọ Arabia o, ẹgbẹ́ iná bèbè iná lẹwà tẹ́lẹ̀, kó tó di wípé kí ni and he delivered you from it, tó wá gbà yín lọ́wọ́ ẹ̀. Ẹ wá fẹ́ padà sí di pé kẹ́ máa pín yẹlẹyẹlẹ ẹ̀ lẹ́yà fẹ́ padà sí lẹ́yìn tí Ànábì Muhammad tó ti fi Islam tó ti fi kó yín pọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bá wọn nípinnu ẹ̀. Ní Quran chapter 22 verse 78 àríkà wípé and strive hard in the way of Allah. Ẹ ṣe kí ni ẹ gbìyànjú sí ojú ọ̀nà Ọlọ́run ọba yín o. Ohun tí mo fẹ́ fàyọ jùlọ nínú verse yìí ni wípé Ọlọ́run jẹ́ kó yé wa wípé orúkọ Muslim tá à ń jẹ yìí, òun lòun ti sọ wá, òun lòun ṣe súnà yẹn fún wa, lòun ló sọ wá ní orúkọ yẹn. Orúkọ yẹn lẹ́lòmíì ò wá fẹ́ gbọ́ mọ́. Ìbẹ̀rù Ọlọ́run ẹ̀, ó bìlí pé ìbẹ̀rù Ọlọ́run tóun ti ní, sísin Ọlọ́run tóun sin Ọlọ́run, ó ti wá ga jù pé kọ́pọ̀ òun ní Muslim lọ. Orúkọ wo mi ni mo tún lè máa jẹ́ ń sìn yìí o. Bóyá ká máa jẹ́ Ahlus-Sunnah wal-Jamaa, bóyá ká máa jẹ́ Salafiyya, bóyá ká máa jẹ́ Wàhábíyà. Orúkọ tọ́lọ́run bá pè yín yẹn, orúkọ yẹn ó ti kéré sí ìbẹ̀rù Ọlọ́run tẹ̀rù bẹ́ẹ̀ ní, ó ti kéré sí gbogbo bẹ́ẹ̀ ṣe rò bí pé ẹ̀ ń sin Ọlọ́run tó. Orúkọ yẹn lẹ wá gbé sórí, wọn náà wá ń pè é ní Shia, inú ẹ̀ ń dùn, òun wé láwa ní Shia kọ́ lè da ẹ̀mọ́, inú ẹ̀ ń dùn. Ẹlòmí tí ó bá ti wọ jàlábíà kò tí jẹ́ Muslim. Ṣé ìyẹn lọ́lọ́run fi ń pè? Àbọ̀ Ọlọ́run jẹ́ pé ọkàn ló máa ń wò kí ń wo ara. Ọlọ́run kì í wo orúkọ tó pe àbí iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́lọ́run máa ń wò. Ọlọ́run sọ fún wa wípé òun lòun ti sọ wá ní mùsùlùmí, kò sí orúkọ tó jẹ́ kó tún jẹ́ ìyànràn fún ẹ ju orúkọ mùsùlùmí tọ́lọ́run bá ti sọ wá lọ. Ṣé orúkọ tí Ọlọ́run bá sọ ẹ ló fẹ́ máa jẹ́ ni, àbí ìtì ẹ pé ẹ̀yin padà wá ń sọra yín nínú ẹgbẹ́ yín? Ṣèbí orúkọ yẹn náà lè fi dá gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ ilẹ̀. Nígbà táwọn Ànábì Muhammad tẹ̀, ṣé nígbà táwọn Ànábì Muhammad wà láyé, ṣé Ahlus-Sunnah wal-Jamaa wà, ṣé Salafiyya wà, ṣé Sufi wà, ṣé Shia wà? Orúkọ yẹn náà lè fi pínra yín yẹlẹyẹlẹ, lè fi dá wà lálẹ́. Èmi o àtàwọn ará ilé mi Muslim ni wa, ìwọ ń kọ́. Orúkọ tó máa jẹ́ Muslim ni kò jẹ́, má bá wọn nípìn nínú Shia ni, Sunni ni, Sufi ni, irọ́, má bá wọn nípìn nínú ẹ̀. Orúkọ tí Ọlọ́run bá sọ ẹ̀hún ni kò jẹ́.
má dẹ̀ bá wọn nípe nínú pé à ń pínra wa yẹlẹyẹlẹ. Ẹ dìrọ̀ mọ́ òkun Allah kẹ́ dira yín mú ṣinṣin kẹ́ wà ní ìṣọ̀kan. Verse 3, those who avoid idle talk, àwọn tó ṣe wípé kí ni àwọn ọ̀rọ̀ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ wọ́n máa ń avoid ẹ̀, wọ́n máa ń ignore ẹ̀. Wọ́n gba fàdákì lọ́wọ́ Fatima, kí ló kàn tiẹ̀ ń bẹ̀? Kí ló kàn tiẹ̀ ń bẹ̀? Ṣé wọ́n jẹ́ màlẹ́kà tó ń kọṣẹ́ bílẹ̀? Ìgbà tí ànábì Muhammad kú tán kò dùn Abubakar, kò dùn mọ́, kí ló kàn tiẹ̀ ń bẹ̀? Idle talk làwọn eléyìí, ká máa kó kéwú jáde lórí yẹn, ká máa jẹ́ kí íńtánẹ́ẹ̀tì gbádùn lórí irú àwọn ọ̀rọ̀ báyìí. Idle talk ni Ọlọ́run ní pé kí ni ẹ̀yin tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ gbòòrò ẹ avoid àwọn ọ̀rọ̀ tí ó kàn yín lọ́wọ́, tí ó kàn yín lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ẹ pé kò ní increase yín mọ́ nìyí. Ọlọ́run ní pé kí ni ẹ avoid ẹ̀. So àwọn wo ló máa ṣoríire ní ọjọ́ àgbèǹde? Àwọn tó bá jẹ́ wípé kí ni those who avoid idle talk, tó avoid rògbòdìyàn Chelsea ju Arsenal lọ, Man U ju Barca lọ, Shia ló dá, Sunni ló dá, ọkàn wa ti le jù. A máa mú nǹkan kókókókókókó láàrin ara wa. Wọ́n gba fàdákì lọ́wọ́ Fatima, ikú ànábì kò gbé èèyàn kan, kíníkan kí ló dé plétáyé yín rí báyìí. Nígbà tí ẹ bá ní inú bí ni síra yín láàrin ara yín báyìí, inú bí ni wo lẹ máa ní sí àwọn tó bá yẹ pé kí ni wọ́n ṣe mùsùlùmí? Ẹ wò láàrin àwọn companions, ìjà wọn ẹ wo bó ṣe fẹjú tó, àwọn náà tó wá ń gbé yẹn sórí. Ká má tiẹ̀ rárí ẹni tó yẹ pákọ̀ tí ìgbérájọ́ kan akọ̀lọ̀ sí mọ́ríkà sàgẹ́gẹ́ á ní pé mo wá ṣe àbẹ̀wò ìfẹ́ sí ọ̀dọ̀ ẹni, ìjà tá à ń jà ìmú fẹ́ kó parí. Irọ́ àfi wàhálà lójoojúmọ́. Ìgbà kan inú àwẹ̀ tí ẹ̀lẹ́ máa ń ṣe sí yín sìn, tẹ̀wá ara yóò gbà mọ́ pé kẹ́ dúró de inú àwẹ̀, kí àwẹ̀ tó dé ẹ ti dá wàhálà lẹ̀, ẹ ti dá rògbòdìyàn lẹ̀. Àwọn tí ò ń ṣe mùsùlùmí wọ́n á fi wá ṣe ìran wò, nítorí pé kí ni wèrè dùn wò kò ṣe bí lọ́mọ. Ọlọ́run má ṣe wá ní wèrè. Ọlọ́run á jẹ́ kí àárọ̀ gbogbo àwa tínú bí àárọ̀ wa lọ́kàn. Ẹ̀yin ará, ṣé ẹ ti rí àwọn àfáà wa, wọ́n wá gbé kéwú bàǹbà jáde, wọ́n á máa dàbí ẹni pé ẹ̀sìn bí ẹni pé ẹ̀sìn le, wọ́n wá sọ ẹ̀sìn di calculus mọ́ wa lọ́wọ́. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀sìn le tó bẹ́ẹ̀ ni? Ẹ jẹ́ kí n mú wa lọ sínú Kùránì níbi tí Ọlọ́run ti summarize nǹkan tá à ń pè ní ẹ̀sìn. Ṣé bí ẹ̀sìn yìí kákọ̀ fi rí ìjọba Ọlọ́run? Kí ló wá dé tó wá le tó báyìí, tó fi wá jẹ́ pé kéwú gan ti wá pọ̀ ju ẹ̀sìn tá à ń ṣe lọ? Tẹ́ bá rí ìwé tírà tó wà ń sìn, ó ti ju iye Kùránì gan tó wà ń lọ. Kùránì kan ló wà, tírà ti lọ bí 1000. Kí ló dé? ṣẹ́ẹ̀sìn le tó báyìí ni? Ìwọ tí kéwú ẹ̀ ò tó nǹkan, tó kẹ́ pé bó ṣe máa rí àlùjọ náà ló ń lé, jẹ́ kí n kà fún ẹ bọ́nà ṣe summarize faith nínú Kùránì. Ní Kùránì chapter 18 verse 110, àríkà wípé Suratul Kahf òun ni last verse wà nínú súrà yẹn. Ẹ̀gbẹ́ kéwú bàbà kọ́ lèèyàn fi ń wọ àlùjọ náà, lèèyàn fi ń dé ọ̀rẹ́ Ọlọ́run. Whoever hopes to meet his Lord, ìwọ tó bá jẹ́ pé bí o ṣe fẹ́ bá Ọlọ́run ẹ̀ dáadáa ni ó jẹ́ lógún, let him work righteousness, kọ́ ṣiṣẹ́ rere ni, ló bá tán. Simple, soft. Ṣiṣẹ́ rere kò jẹ́ ìgbà tó bá mọ kéwú tírà kan kíníkan àlùbáyí náà kíníkan ẹ wá sọ kéwú di bàbàbàbà, ẹ wá sọ gbogbo ẹ̀ máa tẹ̀ wá complicated. Bẹ́ẹ̀ nígbà tí lo àlùjọ náà ẹ tiẹ̀ ó tẹ̀ wá le tó yẹn náà. Ẹ wá sọ ẹ̀ sí àwọn pé báwọn Jews náà ṣe ń gbà ènìyàn, tó fi jẹ́ pé kí ni wọ́n ti sọ gbogbo doctrine tó ti kó mú ẹ̀sìn, ó ti pọ̀ ju ẹ̀sìn gangan tó ń jẹ́ ẹ̀sìn gangan fún ẹ lọ. Òun ni Jesus Christ wá dé ló wá yànnàná wípé kí ni ẹ̀yin Jews hypocrite ni, ẹ máa dúró lẹ́nu ọ̀nà àlùjọ náà, ẹ wọlé, ẹni tó dẹ̀ fẹ́ wọlé ẹni jẹ́ kó wọlé. Níbi kéwú ràǹbàràǹbà, tírà lóríṣiríṣi, àti tá a gbọ́rí àti tá a gbọ́ gbogbo ẹ̀ náà, kò sí bẹ̀rù Ọlọ́run. Ibi idle talk náà lẹ́ ń pè wá sí, ibi controversy náà lẹ́ ń pè wá sí. Ni Ọlọ́run ṣe sọ fún ànábì Muhammad pé kó sọ fún àwọn mùsùlùmí pé kí ni whoever hope to meet his Lord, wọ́n tó fẹ́ bá Ọlọ́run ẹ̀ dáadáa, kò sí nǹkan méjì tó máa ṣe ju pé let him work righteousness, ṣiṣẹ́ rere, soft. Ṣiṣẹ́ rere, má bà wọn nípìn nínú gbogbo àwọn complicated matter tó ń kóra wọn sí, and never associate anyone with the service of your Lord. Ṣiṣẹ́ rere, má dẹ̀ mú nǹkan míì ní Ọlọ́run, má mú nǹkan míì mọ́ Ọlọ́run ní sísìn. Ó tán o, ló bá wo àlùjọ náà o. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀sìn le báyẹn? Kò le. Àwọn àfáà Ọlọ́run le fúnra wọn, kọ́nà bá wa rọ̀ wọ́n lọ́kàn.